nítorí náà nígbà tí mo sọ lẹ́ẹ̀kan wípé for every Christian who do not have a gift, such Christian is living an empty life. Mo rẹ́ nìkan tó raise eyebrow ẹ̀ pé so tí n bá fèdè fọ̀ empty life no. Ìwọ tí Ọlọ́run fi sí ipò láti ṣe kò kárí ẹgbẹ́, láti ṣe kò kárí ìjọ, tó o sì ń fi ìbẹ̀rù Ọlọ́run ṣe lára ẹ̀bùn ẹ̀mí ni. That is the gift of administration. And God has set some in the church. First, apostles. Secondly, prophets. Thirdly, teachers. After that, miracles. Then the gift of healing helps. Governments. Diversity of tongues. Governments. Leadership. So, ìwọ tí a yàn sí ipò alàgbà, bó o bá fi ìbẹ̀rù Ọlọ́run ṣe lára àwọn ẹ̀bùn ẹ̀mí nínú rẹ nìyẹn. So òdìgbà tí a bá bẹ̀rẹ̀ sí fi èdè fọ̀ tàbí tá a bẹ̀rẹ̀ sí túmọ̀ èdè nìkan ni à ń sọ nípa ẹ̀bùn ẹ̀mí. Ìwọ tí a fún ní agbára láti sọ àsọtẹ́lẹ̀ lára ẹ̀bùn ẹ̀mí ni. Ìwọ tí a fún ní orí ọ̀fẹ́ láti dáwọ́lé aláìsàn tí aláìsàn sì ń gba ìmúláradá lára ẹ̀bùn ẹ̀mí ni. Ìwọ tí a fún ní agbára láti ranni lọ́wọ́, it is called ministry of help. It is a gift from the Spirit of God. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè wípé ẹ káàbọ̀ sínú ìsìn mímọ́ yìí, and bí mo ti máa ń sọ ní gbogbo ìgbà tí mo bá ti ń rí wa nínú ìsìn yìí, nínú mi máa ń dùn. Mo gbà ládùúrà lórúkọ Jésù inú yín yóò dùn kálẹ̀. I want you to welcome somebody beside you and say, good morning, you are welcome to church. Help me tell her, the Reverend said, you will be richly blessed today. And so shall it be in Jesus' name. Kí n tó lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, Sister Toyosi, mo kí yín, welcome back to church. And I'm so happy to see you this morning. Mo gbàdúrà fún yín wípé ayọ̀ Ọlọ́run yóò kúnnú ọkàn yín. Mo ní lórúkọ Jésù ayọ̀ Ọlọ́run yóò kúnnú ọkàn yín. And I want to also welcome my brother Odegbami, and my darling sister, mi ò mọ̀rúkọ yín, you are highly welcome. Thank you for standing by our dear sister. Lórúkọ Jésù Ọlọ́run á dúró ti ẹ̀yin náà. Gbogbo apátápátá ni mo kí, mo sì kí àwọn ọlọ́jọ́ ìbí òní, àwọn elder Adébọ̀, mo kí yín, happy birthday to you sir. Àti elder Ògúnlànà, mama Sunday school, mo mọ̀ pé wà lẹ́nu iṣẹ́, mo kí yín, happy birthday to you ma. Lórúkọ Jésù tòní yìí kò ní jẹ́ àṣemọ̀ yín. Bákan náà I want to welcome my brother Michael Cole, brother Bumi Cole. You are highly welcome to church. We are happy to see you and have you in our midst. Mo gbàdúrà fún yín wípé lórúkọ Jésù Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Today, Pentecost Sunday. Ọ̀rọ̀ Ọlọ́run tí a rán sí wa lónìí, òun ni a pè ní ṣe àfẹ́rí àwọn ẹ̀bùn ẹ̀mí, desire spiritual gifts. Ṣe àfẹ́rí àwọn ẹ̀bùn ẹ̀mí. Ẹ̀kọ́ àkọlé ọ̀rọ̀ yìí ó jẹ́ àkọlé tó ṣe pàtàkì nírú ọjọ́ òní tí à ń ṣe Pentecost. And Pentecost tí à ń ṣe yìí, a máa ń ṣe every 50th day after Easter. Ibẹ̀ láti mú pẹ́ǹtì yẹn jáde, Pentecost 50th day, ọjọ́ àádọ́ta lẹ́yìn tí a ṣe àjíǹde Jésù.
And nínú àkọsílẹ̀ ìwé mímọ́ pàápàá jùlọ nínú iṣẹ́ àpọ́stélì ní orí kejì a ní àkọsílẹ̀ rẹ̀ bí ẹ̀mí mímọ́ ti bà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù lẹ́yìn tí Jésù gòkèrè ọ̀run. Nígbà tí Jésù fẹ́ gòkèrè ọ̀run ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní èmi kò ní fi yín sílẹ̀ láì ní olùtùnú. Ó ní nítorí náà ẹ péjọ ní yàrá òkè kí ẹ sì dúró de bíbọ̀ ẹ̀mí mímọ́. Nírú àyájọ́ bíi ti èní àwọn ọmọ ẹ̀yìn péjọ níbi tí wọ́n ti ń gbàdúrà ní yàrá òkè ẹ̀mí Ọlọ́run sì bà lé wọn wọ́n sì fi onírúurú èdè sọ̀rọ̀. Àwọn ènìyàn tó sì ń gbọ́ wọn nítorí ọjọ́ yìí jẹ́ ọjọ́ àjọ. So àwọn ènìyàn lóṣìíríṣìí wọ́n pàdé ní Jerúsálẹ́mù fún àjọ. Wọ́n wá ń gbọ́ oríṣiríṣi èdè tí àwọn ọmọ ẹ̀yìn Kristi ń sọ. Wọ́n wá ń bèrè lọ́wọ́ ara wọn wípé ṣé àwọn ẹni yìí ti mutí yó ni? Èdè Hébérù kọ́ là ń gbọ́ lẹ́nu wọn yìí, Latin kọ́ là ń gbọ́ lẹ́nu wọn yìí. A sì kọ àkọsílẹ̀ rẹ̀ wípé Pétérù sì fi ìgboyà jáde ó sì bá wọn sọ̀rọ̀ Jésù ẹni tí a kàn má gbélébùú tí ó kú tí ó jíǹde tí a sì gbà sókè. And it was recorded that over 3,000 men was converted to the church. In fact, every 50th day after Easter, a máa ń pè ní church day because that was when the church as we have it today started. Ọ̀rọ̀ Ọlọ́run ṣíṣe àfẹ́rí àwọn ẹ̀bùn ẹ̀mí amúdé látinú 1 Corinthians chapter 12 verse 4 to 7 and verse 31. 1 Corinthians chapter 12 verse 4 to 7 and verse 31. Gbogbo wa media team, please help me make it a little bit bolder. Mo fẹ́ kí gbogbo wa kí a jọ ka èsì ọ̀rọ̀ Ọlọ́run yìí. Thank you very much. A sì máa kà á ní pẹ̀lẹ́kùtù. We want us to read it together as a church. And we are going to take it gently so that ọ̀rọ̀ yẹn á lè sinmi sínú ọkàn wa. Verse 4, verse 5, verse 6 and 7 and verse 31. Ẹ jẹ́ kí a kà 1, 2 go. Ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà ṣùgbọ́n ẹ̀mí kan náà ni. Verse 5. Ṣùgbọ́n à ń fi ìfihàn. Verse 5 please. Verse 5. Yes. Onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó sì wà Olúwa kan náà sì ni. Verse 6. Onírúurú iṣẹ́ ni ó sì wà ṣùgbọ́n Ọlọ́run kan náà ni ẹni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nínú gbogbo wọn. Verse 7. Ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti fi jèrè. Verse 31. Ṣùgbọ́n, please let's take it quite gently. Ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù. Síbẹ̀ èmi ò fi ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín. Thank you very much. From verse 4 to verse 7, we see Apostle Paul telling the church in Corinth the diverse of gifts, the categories of gifts that God has poured into the church. And when I say poured into the church, I mean poured onto believers. And in that verse 31, we see Paul the apostle establishing an instruction. In that verse 31, there is an instruction. Ó ní ẹ máa ṣàfẹ́rí, seek it, desire it. Desire the diverse gifts that the Lord, that God has made available unto his church. This
1 Corinthians chapter 12, as we all know, Paul apostoli ló kọ. Ó sì kọ sí ìjọ kan, a church that is called the church in Corinth. As at the time Paul the apostle wrote this epistle, the church in Corinth was in crisis. Lásìgbò wà nínú ìjọ yìí, ìjà lọ́tún lósì. Nítorí pé kí ni àfi ayé ti wọnú ìjọ yẹn. Ìlú tí a pè ní Corinth, ó jẹ́ ìlú ọrọ̀ ajé. It is a center, a commercial city. Corinth is a commercial city. So oríṣiríṣi àwọn ènìyàn, diverse people with different beliefs, different trainings, both heretic, both original doctrines, gbogbo wọn ló wà nínú ìlú Corinth tí wọ́n wá ṣòwò. So because of the diverse of people tó wà ní ìlú Corinth, wọ́n darapọ̀ mọ́ ìjọ ayé wá wọnú ìjọ wọnú ayé. Àwọn ẹ̀kọ́ òdì, ẹ̀kọ́ oríṣiríṣi ó ṣe kí ni ó ti wá wọnú ìjọ. Èrèdí nìyí tí Paul fi kọ ìwé sí ìjọ Kọ́ríńtì to make straight the doctrine of Christ. Láti jẹ́ kí ohun tó jẹ́ ìlànà Kristi kó yé wọn. Lára àwọn ìlànà tí Paul apostoli fẹ́ fi kí ó yé ìjọ Kọ́ríńtì, lára àwọn ìlànà náà ni ìlànà ẹ̀bùn ẹ̀mí. Nítorí náà, kí a má bàa gbẹ̀rẹ̀ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. Kí gan la ń pè ní ẹ̀bùn ẹ̀mí? What are spiritual gifts? Spiritual gifts are divine abilities, divine enablement given by the Holy Spirit to believers to fulfill His purpose. Divine enablement given by the Holy Spirit to His people to fulfill God's purpose. Àwọn ẹ̀bùn ẹ̀mí wọ́n jẹ́ agbára Ọlọ́run tí ẹ̀mí mímọ́ fi fún àwọn ènìyàn rẹ̀ láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Àwọn agbára ẹ̀mí, divine abilities, divine enablement given by the Holy Spirit to fulfill God's purpose. So tí a bá sọ wípé spiritual gifts àbí à ń sọ nípa ẹ̀bùn ẹ̀mí, ohun tí à ń sọ ni wípé ó jẹ́ ohun tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ fi fún wa. Nínú Ìṣe Àpọ́stélì orí kejì yẹn, nígbà tí ẹ̀mí mímọ́ bà lé àwọn ènìyàn yìí, kí ni wọ́n ṣe? Wọ́n gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi onírúurú èdè sọ̀rọ̀. So spiritual gift is not an inheritance. Spiritual gift is not automatic. It is God-given through the Holy Spirit. Tí a bá wò, from in that 1 Corinthians chapter 12, from that verse 3 downward, especially when we look at verse 7, verse 8, verse 9, and verse 10, a máa rí bí Paul apostoli bó ṣe fún wa ní àwọn àpẹẹrẹ oríṣiríṣi àwọn ẹ̀bùn ẹ̀mí tí ń bẹ. But the truth is that nínú ìjọ lónìí, we do not take cognizance of these gifts anymore. Àwọn ìjọ, sometimes even when we take cognizance of these gifts, most of these gifts has become corrupt. Nítorí kí ni? Ìjọ ti fi àyè sílẹ̀ fún Sátánì láti rí àyè nínú ìjọ. We see people speak in tongues and they speak in fabricated tongues. Wọ́n máa fi àwọn èdè fọ̀,
èdè tí wọ́n fabricate ní ọmọ ṣe lè pe fabricate ní Yorùbá èdè àròsọ àwọn àsọtẹ́lẹ̀ èké àsọtẹ́lẹ̀ tí kò bá ìfẹ́ Ọlọ́run mu àwọn ìran èké àwọn ìran tó tako ìlànà Ọlọ́run lóríṣiríṣi jẹ́ kí ni ó ti wọnú ìjọ lónìí. Bẹ́ẹ̀ sì la rí àwọn ọmọ kan tí a pè lọ́mọ ẹ̀yìn Kristi tí wọn kò tilẹ̀ ná ní ẹ̀bùn ẹ̀mí. They do not even want it. They do not even know what it is. They do not desire it. The truth, one of the first truths I want to establish this morning is for every Christian who do not have this gift of the Spirit, ìrìn àjò rẹ̀ kù kan. Because by the time you are baptized by the Holy Ghost, the manifestation of the baptism of the Holy Ghost is manifesting in one gift or the other. Nínú ìjọ wa lónìí, a ò tilẹ̀ fi bẹ́ẹ̀ kà á kún mọ́. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní ìgbà kan. Kò sí nínú ìlànà ìjọ wa wípé ká má ná ní àwọn ẹ̀bùn ẹ̀mí. Àkókò síbẹ̀ fún mi láàárọ̀ yìí mi ò bá mú wa padà lọ sínú doctrine of the church and mo bá jẹ́ ká mọ̀ ààyè is what the doctrine gives us that is related to spiritual gifts. But èní ò ṣọjọ́ teaching, so I wouldn't want to go there. But it must be established that a Christian who does not have the gift of the Holy Ghost is living an empty life. In our focus text this morning, Paul apostoli ó pín gbogbo àwọn ẹ̀bùn ẹ̀mí yẹn ó pín wọn sí ẹ̀yà oríṣi mẹ́ta. I want us to understand what the gift is, what the spiritual gifts are. Kó tó di pé we start desiring it. Nígbà tí Paul apostoli máa pín àwọn ẹ̀bùn yẹn, tá bá wo verse 4, verse 5 and verse 6. Níbẹ̀ ló ti sọ the three categories of the gifts. Àwọn ẹ̀bùn yẹn pé oríṣiríṣi ṣùgbọ́n they can be categorized into three. Àkọ́kọ́ ní èdè Gíríkì ó pè ní charismata. Ìyẹn túmọ̀ sí wípé àwọn ẹ̀bùn tó ní ṣe nípa orí ọ̀fẹ́, they are gifts that were given by grace. They are given to us by grace and not by human effort. Orí ọ̀fẹ́ nípa orí ọ̀fẹ́ ni a fi bí àwọn ẹ̀bùn yìí. Èkejì là ń pè ní diaconal. Àwọn ẹ̀bùn tí a fi fún wa láti fi sìn, to serve others. These gifts are given to serve others, for service, for the sake of service. And the last one, energemata. These gifts are given to work the work of the Holy Ghost. Láti fi ṣiṣẹ́ ẹ̀mí mímọ́. Yẹn ni pé àwọn ẹ̀bùn yìí ó ń ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ nínú wa. Tí a bá wo 1 Corinthians chapter 12 verse 8 yẹn, please media to let me project it. A ní àwọn ẹ̀bùn yẹn níbẹ̀. For unto one is given the spirit of word of wisdom, to another the word of knowledge by the same Spirit. These are samples of grace, gifts that are given to us by grace. Àwọn ẹ̀bùn tí a rí gbà nípa ẹ̀mí, ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀, ìsọtẹ́lẹ̀, mímọ̀ ẹ̀mí yàtọ̀, títúmọ̀ èdè, onírúurú èdè, àti ìfèdèfọ̀, ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ ìmọ̀, ìsọtẹ́lẹ̀, ìdídá ẹ̀mí yàtọ̀, ìfèdèfọ̀ àti ìtumọ̀ àwọn èdè. Àwọn ẹ̀bùn yìí ló fall under the category of grace.
they are given unto men by grace. Láti ní ọ̀rọ̀ ọgbọ́n, láti ní ọ̀rọ̀ òye, láti dá ẹ̀mí mọ̀ yàtọ̀, to discern spirits, to speak in tongues, to interpret tongues. These are gifts that are not so common. A fi fún àwọn ènìyàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn ìpín kejì la lè rí ní verse 9. Ìgbàgbọ́, gift of healing, ìyẹn ni ìmúláradá àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ ẹ̀bùn tí a gbà tó ń ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ nínú wa. It is working, carrying out the works of the Holy Spirit in us. Faith, ìgbàgbọ́. Nígbà tí a bá ní ìgbàgbọ́, ó ń ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ nínú wa láti lè rìnrìn àjò ẹ̀mí. The gift of healing, ó ń ṣiṣẹ́ ẹ̀mí mímọ́. They are manifesting the fact that Holy Spirit is in us. Láti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn ẹ̀bùn ẹ̀mí nìyẹn. Those are called the energemacta gifts. And the last one tí a ń pè ní diaconal. Ìyẹn àwọn ẹ̀bùn tí a fi fún wa láti ṣiṣẹ́ sìn pàápàá nínú ìjọ. Ẹ̀kọ́ kíkọ́ ni teachings, overseeing tí a ń pè ní apostle, serving, administration, leadership. Nítorí náà, nígbà tí mo sọ lẹ́ẹ̀kan wípé for every Christian who do not have a gift, such Christian is living an empty life. Mo rẹ́ nìkan tó raise eyebrow ẹ̀ pé so tí n bá fèdè fọ̀ empty life no. Mo ti pe àwọn oríṣiríṣi àwọn ẹ̀bùn yẹn fún wa. Ìwọ tí Ọlọ́run fi sí ipò láti ṣe kò kárí ẹgbẹ́, láti ṣe kò kárí ìjọ, tó o sì ń fi ìbẹ̀rù Ọlọ́run ṣe lára ẹ̀bùn ẹ̀mí ni. That is the gift of administration. Please, media team, help us project verse 28. Let me establish it in the Bible. 1 Corinthians chapter 12 verse 28. Media team, please. Yes. Leave it as English, yes. And God has set some in the church. First, apostles. Secondly, prophets. Thirdly, teachers. After that, miracles. Then the gift of healing, helps, governments, diversity of tongues, governments, leadership. So ìwọ tí a yàn sí ipò alàgbà, bó o bá fi ìbẹ̀rù Ọlọ́run ṣe lára àwọn ẹ̀bùn ẹ̀mí nínú rẹ nìyẹn. So kò dìgbà tí a bá bẹ̀rẹ̀ sí fi èdè fọ̀ tàbí tá a bẹ̀rẹ̀ sí túmọ̀ èdè nìkan ni à ń sọ nípa ẹ̀bùn ẹ̀mí. Ìwọ tí a fún ní agbára láti sọ àsọtẹ́lẹ̀ lára ẹ̀bùn ẹ̀mí ni. Ìwọ tí a fún ní orí ọ̀fẹ́ láti dáwọ́lé aláìsàn tí aláìsàn sì ń gba ìmúláradá lára ẹ̀bùn ẹ̀mí ni. Ìwọ tí a fún ní agbára láti ranni lọ́wọ́, it is called ministry of help. Tẹ́ bá wo sísítà mi, wọn ò rò bẹ́ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ lẹ́nìí. Ìgbà tí wọ́n dénú church tí wọ́n rí pé èmi nìkan ni mo fẹ́ officiate ni wọ́n decide láti wọṣọ. We have them like that. A ní ìyá àjọwà, a ní sister Debo, Elder Yomi, Baba Solanke, sister Ẹni Gbọ̀kàn, Bọ́dọ̀ Olúwọ̀. This àwọn yẹn, it is a service, it is a gift. It is called ministry of help. What do? They assist us as ministers in carrying out the service of God. It is a gift from the Spirit of God. So when I said, nígbà tí mo bẹ̀rẹ̀ wípé Kristẹni tí ò bá ní ẹ̀bùn Ọlọ́run ó ń gbé ayé òfìfo, don't think that I'm saying that speaking in tongues ìyẹn ló máa wà lọ́kàn wa jù. Drivers of tongues, ìtumọ̀ èdè. Ìwọ tí a fi sí ipò president ẹgbẹ́, bó o bá rí ẹgbẹ́ yẹn tó tí ẹgbẹ́ ò dàrú lórí rẹ, it is a gift. Ìwọ alàgbà tá a fi sórí kọmitì kó wá solution àbí kó parí ìjà láàrin ọmọ ìjọ méjì, kàkà kó parí ìjà ó wá mú orí àwọn méjèèjì ó tún lù pọ̀, ó manifest the gift of the Spirit. Ìwọ alàgbà nínú ìjọ tí wọ́n bá sọ̀rọ̀ ọmọ ọjọ́ tó wá bó ṣe máa ṣe tí wọ́n máa bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ ọmọ ọjọ́ tó bẹ̀rẹ̀ sí tàn kálẹ̀ káàkiri, you are not manifesting the gift of God.
So leadership, very, very important. It's part of the gift of God. Nítorí náà, gẹ́gẹ́ bí ọmọ ìjọ, we must desire this gift. A gbọ́dọ̀ ṣàfẹ́rí rẹ̀. Leadership tá à ń sọ yìí, ó dénú ilé tí a ti wá, in your marriage, in your home. Ọkọ ilé, how do you manage the affairs of your home? That is government now. Government starts from the home. Gẹ́gẹ́ bí aya nínú ilé, how do you lead your children? Ẹ̀gbọ́n, for every man, you are the priest of your home, and you will be held accountable for that priesthood. Ẹ̀yin bàbá, ẹ̀yin ni olú àlùfáà lé yín. You are the priest of your home. And on the day of judgment, you will give account of the ministry of that priesthood. I'm going to give double account. I'm a priest. I'll give account of how I carry out my ministry. I'm the priest of my house. I'll give an account of how I managed my home spiritually. As a man, wake up to take charge of your home spiritually. It is part of what we call the spirit, the gift of the spirit. Lead your home spiritually. Wake up to some responsibilities. Kò ń ṣe ẹgbowó yìí lọ́rọ́njẹ kílẹ̀ need owó school ẹgbà owó aṣọ ẹgbà lóòótọ́ ó dára. Spiritually, don't leave it to your wife. Once in a while, decide to lead the prayer meeting, the devotions. Open the word of God. Preach to your children. When you start, they will be surprised. Only get one lenu. But with time, they would even want to listen to you more. Because probably it has been the mother that has been doing it. They want to listen. This one daddy is opening Bible. Let me listen to daddy. They want to listen to you more. And if it has been the man that has been doing it, you too, you have a responsibility over your children. You have a spiritual responsibility. So don't let us desire it. Ẹ jẹ́ kí a ṣàfẹ́rí rẹ̀. Níbi iṣẹ́ wa, níbi tá a ti ń ṣòwò. Let people see that you carry the gift of the Holy Spirit. It is not enough for us to confess that we are Christians, that we are baptized by the Holy Ghost. What speaks for us is the gifts that we carry and the fruits that emits from us. So quickly, why do we desire, why should we desire the spiritual gifts? Kí ló ní tàgbọ́dọ̀ fi ṣàfẹ́rí àwọn ẹ̀bùn ẹ̀mí? Àkọ́kọ́, a gbọ́dọ̀ ṣàfẹ́rí àwọn ẹ̀bùn ẹ̀mí kí a bá lè wúlò fún ògo Ọlọ́run. Kí a bá lè wúlò nínú ìjọba Ọlọ́run, for us to be useful in God's kingdom. I've said it before, a Christian without spiritual gift is living an empty life. So a gbọ́dọ̀ ṣàfẹ́rí ẹ̀bùn ẹ̀mí kí a bá lè wúlò fún ìjọba Ọlọ́run. Èkejì, kí a bá lè gbé ògo ìjọ ga, to edify the church. Spiritual gifts help the church to grow. A máa jẹ́ kí ìjọ kó dàgbà sókè. Mélòó kò sí gbogbo iṣẹ́ làwọn àlùfáà lè ṣe. Kò sí gbogbo iṣẹ́ ni àwọn alàgbà àwọn church executive lè ṣe. Lórí class, you are a class leader. Manage your class well. It would help the church to grow. President ẹgbẹ́ ni ọ́, manage your society well. Don't lose any member. It would help the church. It will edify the church. And the last one, because of our time, to fulfill divine purpose. A nílò láti ṣàfẹ́rí ẹ̀bùn Ọlọ́run kí a bá lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Because nípa ẹ̀bùn yìí la lè fi mú àwọn ètò Ọlọ́run fún ayé wa, la lè fi mú ṣẹ.
Àwọn olóyìnbó máa ń sọ wípé when the use of a thing is not known, abuse is inevitable. Mo máa ń sọ, and I keep saying it almost every time. Gbogbo wa gẹ́gẹ́ bí Kristẹni, we have a call upon us. Gbogbo wa tí a jókòó yìí la ní ìpè. We have a call. We have a call. We have a call. You are a teacher. That's your calling. Your classroom is your altar. Your classroom is your congregation. You have a call. You are a medical doctor. Your patients, they are your congregation. Their destinies are tied to your destiny. You are a lawyer. Your clients are your congregation. Their destinies are tied to yours. Your colleagues at work, their destinies are tied to yours. You are an accountant. But for wherever you find yourself, you are a businessman. Your clients, they are your congregation. Let me do it. One of my senior colleagues, ó share pẹ̀lú mi. This person is a Muslim. Ó wá share pẹ̀lú mi. Ó ní there are Christians and there are also Christians. Èmi náà wá sọ pé there are Muslims and there are also Muslims. Ó lóun agree, mo ní okay, èmi náà agree. This person, ìyàwó ẹ̀ ní business, ó máa ń gba catering business. Ó ní most times, in fact, at some point, wọ́n ti fẹ́ ruin business ìyàwó tòun. Nítorí tí ìyàwó bá gba multiple iṣẹ́, ó máa assign àwọn èèyàn. Ó ti ní group by group tó máa assign. Only but sometimes those people will just go there, wọ́n lọ messy iṣẹ́ yẹn up, wọ́n bá ṣẹ́ jẹ́ fún ìyàwó tòun, àwọn ò ní pè mọ́ complaints lọ́tún lọ́sì. Only but recently, ìyàwó tòun wá meet obìnrin kan. Ó ní ìkan nínú àwọn team leaders ẹ̀ ló mú obìnrin yẹn wá wípé òun fẹ́ kí obìnrin yẹn kó join àwọn. Ó ní from day one tí obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó ti dé níyàwó tòun sọ fún òun pé woman yìí, she is a good Christian. Only one, only she is very very diligent. Only ó wà so proactive débi pé kò need anybody sọ fún pé this is what to do. Ó ti mọ̀ nǹkan tó yẹ kó ṣe, ó sì máa ṣe sásìkò. Ó ní obìnrin yẹn wọ́n wá test ẹ̀ pé okay, wọ́n lọ ṣiṣẹ́, wọ́n wá fi wọ́n wá fi ṣe leader team, wọ́n gbéṣẹ́ fún go and do this work. Wọ́n ní obìnrin yẹn débẹ̀, ó ṣiṣẹ́, ìgbà tó ṣiṣẹ́ fún wọn tán, títí dé mangi tó kù, ó package ẹ̀, iyọ̀, gbogbo nǹkan tó kù, ó package everything. Ó make sure pé gbogbo àwọn tó tẹ̀lé lọ ṣiṣẹ́ yẹn wọn ò mú pin. Nígbà tó ṣe tán, ó wá kó gbogbo ẹ̀, ó wá kó lọ fún ẹni tí wọ́n tó lọ bá ṣiṣẹ́, ká ní gbogbo nǹkan tó kù lélẹ́yìí. Ó mọ̀ ìwá ni no, àyín caterers lẹ́ máa ń kó, òun ṣe máa ń kó ní ó ní no, òun ò lè kó ẹgbà. Olóbìnrin yẹn ní ẹgbùn ẹ máa kó lọ. Ó wá ní tó bá sọ wọ́n ti sọ fún mi pé tẹ́lẹ̀pẹ́ fẹ́ fún wa lóòótọ́, ẹ fọ́ ara yín ṣe kí ni ẹ fi pín, àwa mẹ́rin la wá, ẹ pín sọ́nà mẹ́rin. Nígbà tí ọkọ tó délé, woman yẹn ti pè ẹni tó pé obìnrin bolo ti rí woman tó rán wá yìí, where have you found that bolo ti rí? And she became a light in a Muslim business. She will not be the first Christian that will be working with them. But for the woman to have said, this is a good Christian. And that is what we should be. That is the manifestation of the spiritual gifts that we are talking about. Wherever you are found, gbogbo tó bá ti rí wa, gbogbo tí a bá dé, káwọn èèyàn lè tọ́ka sí pé nítòótọ́ Kìrìsìtẹ́nì lélẹ́yìí. Mo gbàládùra Ọlọ́run á ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Fún ìdílé Ọ̀dẹ́gbàmí, mo wà nínú ìwé orin Dáfídì, Psalm 23 verse 4.
Media team, please. Psalm 23 verse 4. Mo fẹ́ kí Sister Toyosi kí wọ́n kà. Please help me make it bolder. Oh yeah, Sister Toyosi, Psalm 23 verse 4. That's Ejoko. That portion of the Bible is for you. 1, 2, go. Eka. Yes. Yes. Ọgbọ́n rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú. And that is the word of God for you and for the entire Odegbami family. Ó ní ní tòótọ́ bí ẹ tilẹ̀ ń rìn láàrin àfonífojì láàrin òjìji ikú ó lé ẹ̀yin kì yóò sì kí ni o ẹ̀yin kì yóò bẹ̀rù ibi kan nítorí pé òun wà pẹ̀lú yín ó ní ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ yóò bá ṣe kí ni yóò máa tù yín nínú. And that is the word of God for you and for the entire Odegbami's family. The Lord is promising you that He would sojourn with you. You will fear no evil because you will be at peace that God is with you. Ó ní ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ yóò máa tù yín nínú. Ọ̀gọ́ àti ọ̀pá ó túmọ̀ sí leadership. Tí olùṣọ́ àgùntàn bá ń darí àmú ọ̀gọ́ is to show direction. Ọ̀pá is to call into direction. Tí olùṣọ́ àgùntàn bá na ọ̀gọ́ rẹ̀ sí apá ọ̀tún ó retí pé kí gbogbo àwọn àgùntàn ṣe kí ni o kí wọ́n lọ sí apá ọ̀tún. Èyí tó bá lọ sí apá òsì á ṣe kí ni á fi ọ̀pá á fi pè é padà. So ọ̀gọ́, staff and the rod, they are for direction and for guiding. So Sister Toyosi and the entire Odegbami family, take comfort in the staff and the rod of Christ. What I'm trying to say is that it was shouting learning. To be sincere, everything will not be rosy. There are going to be some silent moments. There are going to be some dark moments. But when those dark moments comes, know that His rod and His staff, they should comfort you. And I'm going to conclude from Psalms, that same Psalms chapter 30 verse 5. So, nígbà tí ọ̀gọ́ àti ọ̀pá rẹ̀ tó bá ń tù yín nínú, ẹ máa rántí Psalm 30 verse 5b. Ó ní bí ẹkún bá pẹ́ di alẹ́ kan. Kí ló rí o? Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. So when nígbà tí olùṣọ́àgùntàn bá ti na rod báyìí, there is a staff tí ọ̀gùntàn kan ò bá gbọ́ràn á hit ẹ̀ pẹ̀lú rod, with the rod. That hit is going to be painful to the sheep, isn't it? Those moments are dark moments. But ẹ máa rántí ní dark moments yẹn wípé that rod, the pain of that rod is for a joy that has been set ahead. So don't feel weary. Don't be overwhelmed by pain. Don't be overwhelmed by those dark moments. There are times you feel lonely, yes, but don't be overwhelmed. Know that you will fear no evil because His staff and His rod would comfort you. And weeping may endure for a night, but joy comes in the morning. Nítorí náà ẹ̀yin ará nínú Olúwa, ẹ̀bùn ẹ̀mí kò ń ṣe automatic. For you to have the spiritual gift, you must be holy. You must live a righteous life. O gbọ́dọ̀ jẹ́ ẹni mímọ́. O gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run. You must have tasted salvation. Genuine salvation. Bíbélì wípé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Bíbélì wípé kí ni yóò fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀.
nítorí náà ẹ̀yin ará nínú Olúwa, kò tó tí a bá pera wa ní Kristẹni tí a ò bá tí bá Kristi pàdé ní tòótọ́, tí a ò bá tí bá ẹ̀mí mímọ́ rìn ní tòótọ́, tí a ó fi lè ní wípé àwọn ẹ̀bùn ẹ̀mí a ní ìfihàn rẹ̀ nínú ayé wa. Tẹ́rí ọkàn rẹ bá láti gbàdúrà. Sọ fún Olúwa, ẹ̀mí mímọ́ wá kúnnú mi ju tàtẹ̀yìnwá lọ. Ẹ̀mí mímọ́ ró mi ní agbára ju tàtẹ̀yìnwá lọ. Ẹ̀mí mímọ́ jẹ́ lè gbé inú rẹ. Help me to dwell in you. Holy Spirit, I want to dwell in you. Empower me. Give me grace. Ẹ̀mí mímọ́ fún mi ní orí ọ̀fẹ́. Jẹ́ lè gbé inú rẹ. Ẹ̀mí mímọ́ ró mi ní agbára. Jẹ́ lè bá ọ rìn. Níbi tó o ti yàn mí sí, jẹ́ lè jẹ́ aṣojú rere. Help me to be an ambassador. Níbi iṣẹ́ mi, níbi òwò mi. Let people see your light in me. Enable me, Lord. Give me the grace, Lord. Let people see you in me. Ẹ̀mí mímọ́, be the light that shines out of me. Jẹ́ ìmọ́lẹ̀ tó tàn láti inú mi jáde. Let that living spring flow from within me. For in Jesus' mighty name we have prayed. Ǹjẹ́ nísìnyí fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹni tí ìyìn ògo ọlá wà fún títí ayé àìnípẹ̀kun. Kíjọ kí ó jókòó.